Sámúẹ́lì Kini orí Ketala láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ 23. Sáúlù jọba lé ọdún kan nígbà tó sì jọba ọdún 2 lórí Ísírẹ́lì. Sáúlù sì yan 15 ọmọkùnrin fún ara rẹ̀ ní Ísírẹ́lì. 6 sì wà lọ́dọ̀ Sáúlù ní Mikmaṣi àti ilé òkè ńlá Bẹ́tẹ́lì. 1,000 sì wà lọ́dọ̀ Jónátánì ní Gíbíà ti Bẹ́ńjámínì. Ó sì rán àwọn ènìyàn tí ó kù olúkúlùkù sí àgọ́ rẹ̀. Jónátánì sì pa ẹgbẹ́ ogun àwọn Fílístínì tí ó wà nínú ilé olódì ní Gébà. Àwọn Fílístínì sì gbọ́. Sáúlù fún ìpè yí gbogbo ilẹ̀ náà ká wípé jẹ́ kí àwọn Hébérù gbọ́. Gbogbo Ísírẹ́lì sì gbọ́ pé Sáúlù pa ẹgbẹ́ ogun àwọn Fílístínì. Ísírẹ́lì sì di ìríra fún àwọn Fílístínì. Àwọn ènìyàn náà sì péjọ lẹ́yìn Sáúlù láti lọ sí Gígálì. Àwọn Fílístínì kó ara wọn jọ láti bá Ísírẹ́lì jà. 15 kẹ̀kẹ́, 600 ọkùnrin ẹlẹ́ṣin. Ènìyàn sì pọ̀ bí iyanrìn létí òkun. Wọ́n sì gòkè, wọ́n dó ní Mikmaṣi ní ìhà ìlà oòrùn Bẹ́táfẹ́nì. Àwọn ọkùnrin Ísírẹ́lì sì rí i pé wọ́n wà nínú ìpọ́njú nítorí pé àwọn ènìyàn náà wà nínú ìhámọ́. Nígbà náà ni àwọn ènìyàn náà fi ara pamọ́ nínú ihò àti nínú pàǹtí, nínú àpáta, ní ibi gíga àti nínú kànga gbígbẹ. Òmíràn nínú àwọn Hébérù gòkè odò Jọ́dánì sí ilẹ̀ Gádì àti Gileadi. Bí ó ṣe ti Sáúlù, òun wà ní Gígádì síbẹ̀. Gbogbo ènìyàn náà sì ń wárìrì lẹ́yìn rẹ̀. Ó sì dúró ní ijọ́ 7 di àkókò tí Sámúẹ́lì dá fún un. Ṣùgbọ́n Sámúẹ́lì kò wá sí Gígálì. Àwọn ènìyàn sì túká kúrò lé ọ̀dọ̀ rẹ̀. Sáúlù sì wí pé, mú ẹbọ sísun àti ẹbọ ìrẹ́pọ̀ náà fún mi wá. Ó sì rú ẹbọ sísun náà. Ó sì ṣe bí ó ti ṣe ẹbọ ọrẹ àti ẹbọ sísun wọn níparí. Sì kíyèsí Sámúẹ́lì dé. Sáúlù sì jáde láti lọ ìpàdé rẹ̀ kí ó lè kí i. Sámúẹ́lì sì bí pé kí ni ìwọ ṣe yìí? Sáúlù sì dáhùn pé, nítorí tí èmi rí i pé àwọn ènìyàn náà ń túká kúrò lọ́dọ̀ mi, ìwọ kò sì wálé àkókò ọjọ́ tí ó dá. Àwọn Fílístínì sì kó ara wọn jọ ní Mikmaṣi. Nítorí náà lé èmi ṣe wí pé nísinsìnyí ilé àwọn Fílístínì yóò sọ̀kalẹ̀ tọ̀ mí wá sí Gígálì. Bẹ́ẹ̀ lé èmi kò tí ì tu Olúwa lójú, èmi sì ti ara mi sí i, mo sì rú ẹbọ sísun náà. Sámúẹ́lì sì wí fún Sáúlù pé, ìwọ kò hu ìwà ọlọ́gbọ́n, ìwọ kò pa òfin Olúwa Ọlọ́run rẹ mọ́, tí òun ti pa lé àṣẹ fún ọ. Nítorí nísinsìnyí ni Olúwa ìbá fi ìdí ìjọba rẹ kalẹ̀ lórí Ísírẹ́lì láéláé. Ṣùgbọ́n nísinsìnyí ìjọba rẹ kì yóò dúró pẹ́. Olúwa ti wá fún ara rẹ̀ ọkùnrin tí ó wù ú lé ọkàn rẹ̀. Olúwa pàṣẹ fún un kí ó ṣe olórí fún àwọn ènìyàn rẹ̀, nítorí pé ìwọ kò pa àṣẹ tí Olúwa fi fún ọ mọ́. Sámúẹ́lì sì dìde, ó sì lọ láti Gígálì sí Gíbíà ti Bẹ́ńjámínì. Sáúlù sì ka àwọn ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀, ó jẹ́ ìwọ̀n 600 ọkùnrin. Sáúlù àti Jónátánì ọmọ rẹ̀ àti àwọn ènìyàn náà tí ó wà lọ́dọ̀ wọn sì jókòó ní Gíbíà ti Bẹ́ńjámínì, ṣùgbọ́n àwọn Fílístínì dó ní Mikmaṣi. Ẹgbẹ́ àwọn onísùnmọ̀mí 3 jáde ní ibùdó àwọn Fílístínì. Ẹgbẹ́ kan gba ọ̀nà ti Ofra sí ilẹ̀ Ṣuali, ẹgbẹ́ kan sì gba ọ̀nà Bet-horoni, àti ẹgbẹ́ kan sì gba ọ̀nà agbègbè nì tí ó kọjú sí àfonífojì Ṣeboimu tí ó wà ní ìhà ijù. Kò sí alágbẹ̀dẹ nínú gbogbo ilẹ̀ Ísírẹ́lì, nítorí tí àwọn Fílístínì wí pé kí àwọn Hébérù kí ó má bàa rọ idà tàbí ọkọ́. Ṣùgbọ́n gbogbo Ísírẹ́lì á máa tọ àwọn Fílístínì lọ, olúkúlùkù láti pọ́n dòjé rẹ̀ àti ọkọ́ rẹ̀ àti àáké rẹ̀ àti ọ̀ṣọ́ rẹ̀. Ṣùgbọ́n wọ́n ní áyùn fún ọ̀ṣọ́ àti fún ọkọ́ àti fún òyà irin ti ilẹ̀ àti fún àáké àti láti pọ́n irin ọ̀pá olùṣọ́ màálù. Bẹ́ẹ̀ lé ó sì ṣe lé ọjọ́ ìjà tí a kò rí idà tàbí ọkọ́ lọ́wọ́ ẹnikẹ́ni nínú àwọn ènìyàn tí ó wà lọ́dọ̀ Sáúlù àti Jónátánì. Lọ́dọ̀ Sáúlù àti Jónátánì ọmọ rẹ̀ lé a rí. Àwọn ọmọ ogun Fílístínì jáde lọ sí kọjá Mikmaṣi.